ẹgbẹ́ tá a ṣe tá a rówó jẹun ẹgbẹ́ tá a ṣe tá a rówó raṣọ a ò gbọ́dọ̀ gbọ́ Gani lẹ́nu yín mọ́. Ó kí gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire tá a ní òtítọ́ tá a dẹ̀ ń fi òtítọ́ ṣe á délẹ̀ lérì ibi òdẹ̀ nípa wá kú gbogbo tó lé kókókó á dẹ̀rọ̀ fún gbogbo wa o. A kó àfaradà èso oúnjẹ àfaradà àwọn ẹ̀yà kan tí wọ́n wá ń pa wá lágbára àwọn onílẹ̀ á borí wọn lágbára Ọlọ́run. Èsì ọ̀rọ̀ sí ọ̀rọ̀ tí òṣì ààrẹ sọ tó lóun òṣì ààrẹ Gani Adams kì í ṣe àgbàlagbà ni èèyàn ti ń kọ́gbọ́n. Ọmọ burúkú jọ̀hún òun ló di bàbá burúkú báyìí. Wọ́n dẹ̀ ní ọmọ tí ò mọ ẹjọ́ ọkọ̀ tí ò mọ ọ̀rọ̀ ọkọ̀ òun náà máa ń lọ́níṣẹ́ dé tòrutòru. Fún díẹ̀ yìí òṣì ààrẹ tí Gani Adams bá tẹ̀ rán ẹ níṣẹ́ tó bá ní làákàyè ni tó bá gbọ́n ni ìwọ Dáúdà tó pèrè ní òṣì ààrẹ ni mo bá wí o àti ààrẹ tó rán ẹ ẹ̀yin ni mo ń fún ní èsì ọ̀rọ̀. O ní àwọn tí Gani Adams tó gbẹ́ léyìn òun ni Sunday Igboho ń lò ìwà ìlara. Àwọn wo ni ààrẹ gbẹ́ léyìn? Àwọn wo? Ìwọ Dáúdà aláìmọ̀kan òpònú ayírádà wà ń dárúkọ Gani Adams fúnra rẹ̀ àfibíṣú lóore ni. Àwọn tí wọ́n dárúkọ yìí gangan ló gbé Gani Adams léyìn. Tó o bá mọ̀ tán kó lọ wá ìtàn kì í ṣe Gani Adams ló tírèènì wọn àwọn gangan náà tírèènì Gani Adams. Ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ̀ ń fi ọkàn àti ara àti gbogbo tẹ́ ẹ ní tẹ́ ẹ fi ń ṣe òtítọ́ ilẹ̀ àgbèyé. Dáúdà tó pèrè ní òṣì ààrẹ iṣẹ́ tí àrànràn ò ní jẹ́ àìwá mọṣẹ́kọ̀ ẹ̀ àìmọṣẹ́kọ̀ ọmọrogùn ló fi ń torí bomi gbóná. Ó fẹ́ kó o lọ bá ààrẹ dáadáa kó o lọ tẹ̀ nínú. Ààrẹ ò tírèènì ẹnìkankan àwọn yẹn gan ló tírèènì ààrẹ. Sunday arọ tí wọ́n ń dárúkọ ṣé Gani Adams gba lérí ni? Kò rẹ́ẹ̀tì yàrá kan rí ọ̀dọ̀ Sunday arọ ló ń gbé tí wọ́n wá ń sọ wípé àwọn tí Gani tírèènì òun náà ni Sunday ń lò. Ìwà ìlara yẹn wá mú gbogbo yẹn wá porí pọ̀ sọ́nà kan àfìmí tẹ̀ ń bá kiri ìwọ Dáúdà àti Gani ọmọ Àdàmú. Ta ló tírèènì? Níbo ló ti tírèènì wọn? Wàá ló ń jàgbára wo ló jà? Níbo ló ti jà? Tíìmù wo ló lídìí lọ rí? Ní gbogbo ìgbà tó le koko tí wọ́n ń gbé ẹ sá kiri ni àwọn ẹntọ́rẹ́jì náà ló ń gbé ẹ kiri. Àwọn ẹntọ́rẹ́jì náà ló ń gbé ẹ kiri tó dẹ̀ ń bá àfìmí tó ń bá kiri. Dáúdà tó pèrè lóṣì ààrẹ Òjó má jẹun tún gbọ́ pé o tún sọ pé o tírèènì àwọn kan mọ́. À ń wò ẹ́ fún ẹlẹ́sìn ọ̀rọ̀ à ń wò pé bóyá wàá yí padà ni ó wá ń gẹ̀rẹ̀gẹ̀jigè nínú ìbàjẹ́. Ìwọ ààrẹ Gani Adams ọmọ Àdàmú wọn ní ibà kọ́ ìyálọ̀bá pé ibà Gani Adams ibà kọ́. Èmi pẹ̀lú ẹ̀gán ò sínú ẹgbẹ́ tó ń gbọ́ mi wò mí dáadáa torí ó ń sọ pé gbogbo èèyàn ló jùlọ gbogbo èèyàn ló lágbára jùlọ. Agbára wo ló ní? Níbo ló ti ní? Kí ló mú ẹ bú sẹ́kún lọ́wọ́?
nígbà táwọn ọlọ́pàá kọlù wa ní Ọ̀wọ̀ ṣé bó bú sẹ́kùn ni àwọn tó dárúkọ ìlú gbé escape o dáúdà ń ṣẹnu yankanyankan ń dárúkọ tẹ́pà kò lè yà mí lẹ́nu apá kan Yorùbá apá kan Fúlàní ẹ máa bá rán dandan kiri èsì ọ̀rọ̀ yìí ń bọ̀ o torí pé bẹ́ẹ̀ ṣe ń bá OPC jẹ́ lọ a ò lè fara mọ́ a dẹ̀ lè máa wò yín níran ẹ ò lè bà ìran wa jẹ́ ẹnìkan bá ti wá sọ̀rọ̀ ẹ lọ káwọn kan jọ pé kán máa fún wọn lésì ìwọ Gani náà wá kágbádárù bí aṣọ àlùbọ́sà Gani Adamu wọ́n mú bá wí o onílara.